Yorùbá ṣe máa dé kò rí ẹnì kankan kí ni mo wí fún ọ. ẹni Yorùbá nation máa dé. wo mi dáadáa bí wòlíì Ọlọ́run mo ń sọ fún ọ wípé ẹ̀mí mímọ́ aládùúgbò mi ní kí n tún sọ fún gbogbo ènìyàn pátápátá àtẹ tó wà nílé àtẹ tó wà lókè òkun ẹ jẹ́ kí a fi sùúrù díẹ̀ sí kíní báyìí lókù Yorùbá nation máa dé ayé máa kí gbogbo wa kú oríire wípé abímọ tuntun sí àgbáyé yóò dẹ̀ jókòó lé àga ọlá rẹ̀ tó ti wà láti ìgbà ìwáṣẹ̀ wá wípé Yorùbá ò káàbọ̀ o ìwọ náà jẹ́ kan lára orílẹ̀-èdè Nàìjíríà ti kúrò ń bẹ̀ afẹ́fẹ́ rẹ̀ lásán lẹ́ẹ̀rí tó ń lé báyìí nítorí pé ó fi nira báyìí tí wọ́n fi rí báyìí ta ló lè mọ̀ wípé wọ́n máa de ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọ́n ṣe kankan wọ́n ṣe àparapọ̀ ohun tí ò papọ̀ ohun tó túká tán parapọ̀ ADC whatever Haúsá papọ̀ pẹ̀lú Yorùbá pẹ̀lú Yíbò ọ̀tẹ̀ ti dé báyìí all right ó yẹ kí Tinubu ti mọ̀ pé wọ́n fìdí ìjálẹ̀ báyìí bẹ́ẹ̀ ni mo wí mo kéde bí wòlíì Ọlọ́run alààyè torí wípé àwọn tí Tinubu kó mára lánàá ó lè gbé ó lè gbà ni wọ́n ṣe àdìgbò ọ̀gá àwọn àbáwọ̀ náà ṣe má àtúwà lọ darapọ̀ pẹ̀lú Haúsá ìyá ti délẹ̀ ṣe é rí i pé bá ṣe túká ní báyìí orílẹ̀-èdè mẹ́fà ló máa jáde lára orílẹ̀-èdè Nàìjíríà yìí orílẹ̀-èdè mẹ́fà 1 2 3 4 5 6 mẹ́fà ṣùgbọ́n Yorùbá ló jẹ́ àkọ́kọ́ Yíbò jẹ́ kejì wọ́n ti borúkọ ẹ̀ náà máa tẹ̀lé àwọn Benue tán gángan àwọn gèkúgè náà gé wọn bẹ̀ báyìí. sáwọn Arẹwà àbí. àwọn Arẹwà kọ́ àwọn tó wà lókè Ọya lọ́hùn Benue State àwọn Benue gbogbo bẹ́ẹ̀ yẹn Middle Belt bí Nàìjíríà bá fẹ́ bí wọ́n bá fẹ́ olúkálùkù ó gboko bàbá àti ìyá ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kò sí òmìnira nílẹ̀ ilé yìí rárá ó ti gbó ó dẹ̀ ti fàya ó ti di àtìkà Àtíkù Òbí Kákánsó Tinubu gbogbo wọn pátá àti ẹni tó bẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì ni o àti kan ní ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa àtẹlẹ́kejì o àtàlákọ̀ọ́kọ́ o àti pé mo fẹ́ tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ni o bí ewé ṣe máa ń bọ́ lára àlùbọ́sà bí ewé ṣe máa ń bọ́ lára igi kòkó nínú igbó yálà ẹ̀rùn wà tàbí ẹ̀rùn òsì bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe máa bọ́ rẹ́lẹ̀ 2027 yẹn ṣe ẹ̀ ti di pé fọ́ká ni ẹ wò lọ́kàn báyìí 2027 ti fọ́ká tí 2027 ò bá fọ́ká Benue ó ń jẹ̀yà lọ́wọ́ Bauchi àbí kan náà tún jẹ̀yà lọ́wọ́ ilẹ̀ Yorùbá ní gbogbo náà tún jẹ̀yà lọ́wọ́ ilẹ̀ Yíbò náà ń jẹ̀yà lọ́wọ́ ta ló fẹ́ dá àwọn nǹkan yìí dúró ló yẹ kí gbogbo èèyàn máa sọ báyìí pé ta ló fẹ́ dá dúró ẹyọ ẹ gbọ́ tí mo fẹ́ wí fún ọ báyìí ẹyọ ẹnìkan ò lè dá ilé ìdúró èèyàn méjì gan ò lè dá dúró ọgbọ́n ni pé nígbà tá a dá ká tó di pé a dá ọ̀run àti ayé èmi ọgbọ́n ibẹ̀ mo jókòó sí bí ibi tá a bá lè ti rí ọgbọ́n àgọ̀ òkè ń débẹ̀ àgọ̀ jókòó sí gbogbo orí àga ìjọba ó jókòó sí àga ìjọba ọlọ́pàá ó kó tó àga àwọn adájọ́ àti àwọn lọ́ọ̀yà ó lè gbé ó lè gbà á ọlọ́pàá wo lórí tó wà ń lu yìí kò sọ́lọ́pàá bọ́lọ́pàá bá wà ìwọ tàbí èmi tàbí ẹnìkan tàbí ara ilé wa tàbí ara ẹnìkan ẹni tá a mọ̀ rí tàbí tá a mọ̀ rí á gbéra láti Èkó ń bí á lọ wọkọ̀ ní bẹ́gà àbí gbọ́n tẹ̀sán náà ni á máa lọ bẹ́ẹ̀ yẹn ìgbàkigbà tó bá wù ló lè gbéra kúrò nílùú kan kó fẹ́ lọ ìlú kejì so tó bẹ́ẹ̀ so lè gbéra báyìí pé òun lọlẹ̀ Haúsá àti mọ́tò rẹ̀ ẹ bó orí ẹni yẹn ò délé inú igbó ni wọ́n tọpa rẹ̀ sí pé kíníkà owó yẹn dẹ̀ ṣẹlẹ̀ jojúmọ́ ṣé bí bàálù làwọn wọ̀ ṣé bí mò ń rí gbogbo bí private jet ní fúrúrú ó dàbújá Àbújá náà yóò já wọn méjì láìpẹ́ yìí o kọ́ gbọ́gbó tá a bá sọ fún yín ọ̀rọ̀ wòlíì nìyẹn gọ́ọ̀mẹ̀ntì ò tí ì lè sọ báyìí lọ́jọ́ kan wípé ní oṣù kan wípé ọ̀rà ẹ̀ oṣù tí a parí January iye iṣẹ́ báyìí la dá sílẹ̀ ìyá ti jẹ wọ́n mọ́bi tí wọ́n wà kò dẹ̀ ní yẹ wọ́n bàtà ẹsẹ̀ wọ́n máa gbóná mọ́ wọn lẹ́sẹ̀ àánú ẹ̀yọ kan ò ní sí fáyé wọn gbogbo àwọn tó ń ṣèjọba pátá ìjọba kọ́ ni wọ́n ń ṣèjọjẹ kí ni mo pè é ìjọjẹ wọ́n ń ṣe ìjọjẹ jẹ́ kí n jẹ wọ́n níjọ kí n jẹ ló ń bọ́bẹ̀ dùn ọbẹ̀ wọn ti korò mọ́ wọn ó dẹ̀ máa pa wọ́n ọbẹ̀ wọn ti korò mọ́ wọn máa pa wọ́n. mo tún sọ lẹ́ẹ̀kan sí bíi wòlíì Ọlọ́run bí ewé ṣe máa ń kúrò lára àlùbọ́sà bẹ́ẹ̀ ni ewé ṣe máa kúrò lára gbogbo wọn kọ̀ọ̀kan òṣì wọn máa dé láàrin ayé wọn níbi ìmọ̀dòbúdò ayé wọn wà
gbogbo àwọn tó bá ní wọ́n ṣe olóṣèlú ti bó ni wọ́n ṣe olóṣèlú wípé kí àlàáfíà lè jọba ní ẹni tó lè ṣẹlẹ̀ níjẹta ńkọ́ níbi tó jẹ́ pé àwọn èèyàn sọ pé ní gàgàgàgà yẹ kí ni àwọn yẹn àwọn sẹ́nitọ̀ kí ni wọ́n ń ṣẹ́ wọ́n ti ṣáàyè wọn mọ́ tán ṣe pátápátá. kò wá sí ẹnìkankan tó lè sọ wípé kí la máa ṣe báyìí wọ́n dú ọmọbìnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n mú ọmọbìnrin báyìí ṣe wọ́n kéwu rọ́ọ̀tì wọ́n dẹ̀ du bí ìgbà tó jẹ́ pé ìwọ̀n du ẹ̀ náà kò dẹ̀ sẹ́yìn kan tó sọ kankan rí pé àfẹsẹ̀gbẹ́ ẹgbẹ́ wo ni 2027 wo mi dáadáa ẹ̀sùn jọ ni mo wí. ẹ̀sùn jọ. rúdurùdu ló máa gbẹ̀yìn wọn. ẹgbẹ́ ti pariwo 2027 àwọn tí wọ́n ń dùn yìí ń kọ́ ṣé wọn fẹ́ kí wọn náà jayé kankan ni. ìkan ọmọ yọmọ kan ni wọ́n mú ó wà lórí gbogbo èèyàn lórí pátápátá kò tẹ́ tó tọ̀ kankan mọ́ ju wípé bí mo tẹ́ dépò ọlá bí mo tẹ́ dépò ọlá yẹn ti lá wọn mọ́lẹ̀. tó ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yẹ kalẹ̀ káàárọ̀ ẹ káàsán gbogbo àkókò tá a bá bá yín ẹ wò ó ẹ ti gbọ́ nǹkan kan lẹ́nu wòlíì àgbáyé ní tẹ́ ẹ mọ̀ bí ẹni mo wó bàbá wa wòlíì J.A. Ògúndélé ẹ rí i pé ọwọ́ tí bàbá gbé wọlé lónìí ó dàbí pé a lè pè é lọ́wọ́ ẹ̀rọ kò ní kéré wọ́n ní tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú èyí tó bá jẹ́ Yúnísà ní ọgbàgbé orí gẹ́gẹ́ bí àṣẹ Olódùmarè ni bólúwa ṣe rán wọn pé kí wọ́n jẹ fún gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn òun náà ṣe ń jẹ yìí látòrí olóṣèlú ọba ìjòyè àti gbogbo ẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọn ò dúró lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan wọ́n lọ káàkiri padà wá sílẹ̀ Yorùbá wa gan ní àhín ìdí rèé tí mo fi fẹ́ kó farabalẹ̀ kó wo fídíò yìí bó o sì ti ń rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o láǹfààní àti pé bàbá lórí ohunkóhun tó bá fẹ́ tó ń tẹ̀ ń kojú nípa tẹ̀mí àbí nípa tara bóyá kí wọ́n bá yín fi ẹ̀mí ṣọ́nà àbí kí wọ́n bá yín fi ẹ nílò àdúrà kan àbí ìrànlọ́wọ́ àdúrà kan níbì kan àbí méjì ó dá mi lójú wípé Ọlọ́run bàbá mi Prophet J.A. Ògúndélé kò ní já yín kulẹ̀ bákan náà àwọn ètò wọn lórí ìrànràn gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ nínú ètò yìí torí bàbá wọ́n tún wá sọ àwọn àṣírí ògo kọ̀ọ̀kan bàbá tún fi ilẹ̀ fún wa lọ́fẹ̀ẹ́ lófò láì gbowó láì sì dà àyàn láàmú bákan náà ẹ má gbàgbé pé bàbá yìí wọ́n fún àwọn èèyàn lóúnjẹ lójoojúmọ́ ládùúgbò wọn àbí nínú ìjọ wọn ní káwé ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin náà lè dá sí àtàwọn nǹkan bẹ́ẹ̀ lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé ẹ pè Prophet J.A. Ògúndélé sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n tọ́ yín sọ́nà lọ́nà tó máa gbà tó fi ṣe ó dá mi lójú wípé tiẹ̀ náà ò ní ṣòro ṣe níwọ̀n ọgbà tí tàwọn ní ìṣáájú tí wọ́n bá bàbá yìí pàdé títí wọn ò ṣòro ṣe tiẹ̀ náà ò ní ṣòro ṣe torí bàbá ti sọ wọ́n lórílẹ̀‐èdè Yorùbá máa dé pẹ̀lú àwọn ìdí báyìí eléyìí tún lágbára wọ́n ti ṣe àwọn ìkìlọ̀ fún àwọn olóṣèlú àti ohun tó máa ṣẹlẹ̀ sí 2027 àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo ẹ bá ń share program yìí ẹ like ẹ comment tó bá jẹ́ gbà àkọ́kọ́ bá ń subscribe sí channel yìí ẹ jẹ́ kó ẹ bá mi bò ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ ẹ jẹ́ kó lọ fà kó lọ jìnnà ọ̀yá ẹ jẹ́ ń gbé yín dọ̀dọ̀ bàbá wa Prophet J.A. Ògúndélé ọ̀yá àìṣó níbẹ̀ òun rèé. délé bàbá ẹ kú dédé àsìkò yìí sá. ẹ ṣé mo dúpẹ́ ẹ já gbàdúrà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti àwọn tó ti mọ̀ wá tẹ́lẹ̀ àti àwọn tó jẹ́ pé ọ̀sẹ̀ tó ń gbọ́ wá báyìí orúkọ Jésù. àmín. afẹ́fẹ́ máa rá ni ẹ ò ní rá ni bí ẹ ti ń sàmí. àmín Jésù. oòrùn máa ń tàn ní gbogbo ayé yín pátá ló máa tàn. àmín. ilẹ̀ ò ní kọ ohun tẹ́ bá lẹ́ fẹ́ lójoojúmọ́ tẹ́ bá ti ń jáde ẹ ó dẹ̀ máa jáde ẹ máa wọlé láyọ̀ ni. àmín Jésù. ọwọ́ afanilulẹ̀ bà nǹkan jẹ́ mọ́ni lára mo wọ́n dànù lórí ayé yín. àmín Jésù. kó máa jóná bẹ́ẹ̀. àmín. Jésù Kristi Olúwa wa. àmín. àmín. bàbá ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwò àti débi iṣẹ́ báyìí ó di ṣíṣe bí yìí ni máa ti bẹ̀rẹ̀ bá mi gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ yín tẹ́ ẹ ti sọ tá a sì ti yírí wò wípé báyìí lolúwa wí tó sì ń wá sí ìmúṣẹ òun ló máa mú àwọn ìbéèrè yìí wá lónìí ẹ ti sọ nígbà kan tẹ́lẹ̀ pé tó bá tóró àsìkò yìí rògbòdìyàn yóò máa bẹ́lẹ̀ lọ́tùn lósì lórí ọ̀rọ̀ òṣèlú
lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tó wà lórílẹ̀‐èdè yìí wọn ò sùn wọn ò wo ọ̀rẹ́ àtijọ́ wọn ti padà di ọ̀tá. Ẹ dákun bàbá, kí wàá ní àfojúsùn gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá? ìwọ lè wà lára ọmọ Nàìjíríà, mi ò sí lára wọn. Ọ̀dà. ọmọ Yorùbá lèmi. báyìí sì ni Olúwa wí, kẹ́ gbọ́rọ̀ Olúwa. lórí ọba Ìbàdàn tí ẹnìkan yọ ọba Ìbàdàn, ẹnìkan yọ ọba Ìbàdàn, wò mí dáadáa bí wòlé Ọlọ́run. ẹ̀mí máa ládùúgbò mi ní sọ fún yín wípé kò sẹ́ni tí yọ afẹ́fẹ́ kò nú ọ̀rọ̀ ẹ̀. ẹni táfẹ́ bá ti kó nú ọ̀rẹ́ ó ti wà nù kòtò, kò sí láyé mọ́, kò sẹ́ni tí ó yọ Olúbàdàn. Ṣèyí Mákindé gan ò tó bẹ́ẹ̀, àfi tí ó bá lọ sí. nípa yẹn bẹ́ẹ̀ yẹn, bí ọba ń wo gbogbo ẹ̀ lọ́sọ̀tún lósè, àtàgbáyé o, àtòrúkọ tó ń pè Nàìjíríà o, orúkọ tó ń pè Nàìjíríà tẹ̀ ti rá kúrò lójú òfurufú, kò sí lófurufú mọ́, ó ti rá kúrò ńbẹ̀. wàá wo ohun tó ṣẹlẹ̀ nísìnyí wípé bàbá lọ tá a bá bọ̀ wá ní pé àwọn ẹgbẹ́ kan ti gbárajọ, wọ́n gbárajọ fún ìyà tí ó jẹ wọ́n ni. gbogbo ẹgbẹ́ tó gbárajọ pátá á ti tú ara wọn di ẹgbẹ́ alálùbọ́sà, ẹgbẹ́ oníkanwọ́n, ẹgbẹ́ aláta, ẹgbẹ́ àwọn tó ń lọ ẹ̀rọ lọ́jà. wọ́n tó ń sọ ẹgbẹ́ dàní, kò sẹ́gbẹ́. olè ló wà, kò sẹ́gbẹ́. kí ni mo pè é? ẹni olè ló wà, kò sí ẹgbẹ́ ẹyọ kan. eléyìí lọ sí pàdé lóru ni o, wọ́n sì pàdé lọ́sàn-án ni o, kò sẹ́gbẹ́ kan. àti Arẹ́gbẹ́ ni o, nísàlẹ̀ gbogbo pátá ló máa pẹ̀sìn. àtàrẹ́gbẹ́ṣọlá o, àti Gani o, àti gbogbo àwọn yẹn pátá tán dúró àwọn bí àlùbọ́sà. béwé ṣe máa kúrò lára àlùbọ́sà, béwé ṣe máa kúrò lára gbogbo wọn láìpẹ́ yìí. bẹ́ẹ̀ ni mo wí, béwé ṣe máa rẹ̀ dànù lára kòkó, bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó jẹ́ pé eléwàlẹ́gbẹ̀lẹ́, eléwàlẹ́gbẹ̀lẹ́, ibo náà fẹ́ wọ̀ gan-an, ibi tó jóná, ibi tó àga tó ti gbọ́dọ̀, àga tó gbọ́dọ̀ tó ti raná. ẹgbẹ́ kí ni wọ́n ṣe? ẹgbẹ́ ìjẹgúdújẹrá. ẹgbẹ́ àbúrò wa ní wà ń bẹ̀, ẹgbẹ́ àna mi tí n bá ti wọlé bẹ́ẹ̀ báyìí, ibo lẹ́fẹ́ wọ̀, eérú ló máa bo gbogbo wọn mọ́lẹ̀. ẹgbẹ́ kí ló tẹ̀ ń wí ná? ẹgbẹ́ bóyá ò tiẹ̀ mọ̀ tó fẹ́ bá mi sọ nípa ẹ̀, ó bẹ̀rẹ̀ ẹgbẹ́. wo ẹ̀sìn wọn ti dé gbangbalẹ̀, sí wọn tẹ̀ sí máa bá wọn kó ṣe nulẹ̀, torí wípé wọn ò ní rere ẹyọ kan lọ́kàn, wọn ò ní rere ẹyọ kan lọ́kàn. láti 1960 títí di òní, tó bá jẹ́ pé wọ́n ní rere kan lọ́kàn ni, gbogbo ọmọ Yorùbá àtọmọ Yíbò tán fọ́ káàkiri gbogbo ayé, wọn à ní lọ́bì kankan. àwọn èèbó gbogbo inú ọmọ wá sọ́dọ̀ wa, wá ṣerú táwa wá lọ ń ṣe lọ́dọ̀ wọn. ọmọ olóko tó dáa ni wá, kò síbi tó ju nǹkan sí. bó o ju máńgò sínú ọgbà yẹn nísìnyí, bó máa wù ú mẹ́. bó o gbọ̀ gẹ̀dẹ̀ síbẹ̀ yẹn ó máa yọ jáde. àbí kí ni tó ń wò lọ́kàn yìí? kí lélẹ́yìí? ṣé bẹ́ẹ̀ wé nìyẹn? kí lélẹ́yìí? ṣé bẹ́ẹ̀ wé nìyẹn? kí lélẹ́yìí? ibi tí àwọn èèyàn wá sá lọ tán lọ torí bọ̀ bẹ̀ pé màsàrò jẹjẹ. bẹ́ẹ̀ni àti jẹ. àwọn èèyàn wá fún oúnjẹ ẹlẹ̀ sílé, wọn lè láǹfààní àti jẹ. wọn lọ síbi tí ò sí oúnjẹ tó jẹ́ pé irú oúnjẹ tá a ní níbí, irú kí ni gbogbo ẹ̀, irú oúnjẹ wo mo fi? irú oúnjẹ tá a ní, ọrọ̀ àti àsìkí tó pọ̀ àti ìfọ̀kànbalẹ̀. ṣùgbọ́n àwọn tó o pè ní ẹgbẹ́ kẹ́ní kan, wọ́n rọ́ kẹ̀kẹ́ jayé, wọ́n rọ́ kẹ̀kẹ́ jayé. bó dá rọ́ kẹ̀kẹ́ sí, mo tún sọ lẹ́ẹ̀kan sí bíi wòlíì Ọlọ́run, bí ewé ṣe máa ń kúrò lára àlùbọ́sà, bẹ́ẹ̀ ni ewé ṣe máa kúrò lára gbogbo wọn kọ̀ọ̀kan. òṣì wọn máa dé láàrin ayé wọn, níbi mọ̀dọ́bùdó ayé wọn wà. gbogbo àwọn tó bá ní wọ́n ṣe olóṣèlú tí bó ni wọ́n ṣe olóṣèlú wípé kí àlàáfíà lè jọba ní. ẹni tó lè ṣẹlẹ̀ níjẹta ńkọ́, níbi tó jẹ́ pé àwọn èèyàn ṣẹlẹ̀ pé ní gàgàgàgà yẹ kí ni àwọn yẹn, àwọn sẹ́nitọ̀ kí ni wọ́n ń ṣẹ́? wọ́n ti ṣáyé wọn mọ́ tán ṣe pátápátá. kò wá sí ẹnìkankan tó lè sọ wípé kí la máa ṣe báyìí. wọ́n dú ọmọbìnrin, àbí bẹ́ẹ̀ kọ́ ni? wọ́n mú ọmọbìnrin báyìí ṣe, wọ́n kéwu rọ́ọ̀tì, wọ́n dẹ̀ du bí ìgbà tó jẹ́ pé ìwọ̀n dú ẹ̀ náà. kò dẹ̀ sẹ́yìn kan tó sọ kankan rí pé àfẹsẹ̀gbẹ́ ẹgbẹ́ wo ni 2027 wo mí dáadáa. bàbá ẹ̀sùn jọ ni mo wí. ẹ̀sùn jọ. rúdurùdu ló máa gbẹ̀yìn wọn. ẹgbẹ́ ti pariwo 2027, àwọn tí wọ́n ń dùn yìí ń kọ́. ṣé wọn fẹ́ kí wọn náà jayé kankan ni? ìkan ọmọ yọmọ kan ni wọ́n mú,
ó wà lórí gbogbo èèyàn lórí pátápátá kò tẹ́ tó tọ̀ kankan mọ́ ju wípé bí mo tẹ́ dépò ọlá bí mo tẹ́ dépò ọlá yẹn ti lá wọn mọ́lẹ̀ láti lá wọn mọ́lẹ̀ bámi kan kí ló ṣẹlẹ̀ bí ìwé ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀yẹ nínú Bíbélì inú ìwé 8:30 bámi kan nísàlẹ̀ pátápátá. nígbà náà èmi wà lọ́dọ̀ rẹ̀. mo wà lọ́dọ̀ rẹ̀ ọgbẹ́ni sọ bẹ́ẹ̀ oníṣẹ́ ọ̀jẹ̀ Ọlọ́run mo jẹ́ dídùn inú rẹ̀ mo jẹ́ dídùn inú rẹ̀ lójoojúmọ́. èmi ń yọ̀ nígbà gbogbo níwájú rẹ̀. lójúmọ́ ni mo máa ń yọ̀. èmi ń yọ̀ ní ibi ìtẹ̀dó ayé rẹ̀. That's right. dídùn inú mi sì wà sípa àwọn ọmọ ènìyàn. nípa àwọn yes. ǹjẹ́ nísinsìnyí ẹ fetí sí tèmi ẹ̀yin ọmọ nítorí pé ìbùkún ni fún àwọn tó tẹ̀lé ọ̀nà mi. That's right. gbọ́ ẹ̀kọ́ kí ẹ̀yin kí ó sì gbọ́n má sì ṣe jẹ́ kí ó lọ. ìbùkún ni fún ẹni tí ó gbọ́ tèmi tí ó ń ṣọ́ ẹnu ọ̀nà mi lójoojúmọ́ tí ó sì ń dúró ti òpó ẹnu ọ̀nà ilẹ̀kùn mi nítorí pé ẹni tí ó rí mi ó rí ìyè yóò sì rí ojú rere Olúwa ṣùgbọ́n ẹni tí ó sẹ́ mi ó ṣe ọkàn ara rẹ̀ níkà gbogbo àwọn tí ó kórìíra mi wọ́n fẹ́ ikú. Ó ti dáa kí la wá tún fẹ́ sọ báyìí kí ló tún ṣẹlẹ̀ ní ìsìnkú ṣe ìyẹn nílò ká lọ lọ́rùn bí a lè lọ lọ́rùn gbogbo wọn ni wọ́n ń ka gbogbo wọn ni wọ́n ń gbọ́ gbogbo wọn náà máa rí pé ànílò ìkànnì kọ́ àṣetán láti ṣe dáadáa mọ́ a fẹ́ ṣe ibi ni wọ́n fẹ́ ṣe ẹgbẹ́ ibi ni gbogbo wọn pátá àti kò sí kankan nínú gbogbo àwọn olóṣèlú ẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ ṣe rere kankan àti Àtíkù ní o àti ẹ̀dọ́dọ́wà yẹn ní igbákejì Ọbásanjọ́ àná kí lórúkọ rẹ̀ òun Àtíkù Òbí Kákánsó gbogbo wọn pátá àti ẹni tó bẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì ní o àti kan ní ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa àtẹlẹ́kejì o àtàlákọ̀ọ́kọ́ o àti pé mo fẹ́ tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ní o bí ewé ṣe máa ń bọ́ lára àlùbọ́sà bí ewé ṣe máa ń bọ́ lára igi kòkó nínú igbó yálà ẹ̀rùn wà tàbí ẹ̀rùn òsì bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe máa bọ́ rẹ́lẹ̀ 2027 yẹn ṣe ẹ̀ ti di pé fọ́ká ni ẹ wò lọ́kàn báyìí 2027 ti fọ́ká tí 2027 bá fọ́ká Benue ó jẹ̀yà lọ́wọ́ Bauchi àbíkaná tó jẹ̀yà lọ́wọ́ ilẹ̀ Yorùbá ní gbogbo náà tó jẹ̀yà lọ́wọ́ ilẹ̀ Yíbò náà ń jẹ̀yà lọ́wọ́ ta ló fẹ́ dá àwọn nǹkan yìí dúró ló yẹ kí gbogbo èèyàn máa sọ báyìí pé ta ló fẹ́ dá dúró gbọ́ tí mo fẹ́ wí fún ọ báyìí ẹyọ ẹnìkan ò lè dá ilé ìdúró èèyàn méjì gan ò lè dá dúró ọgbọ́n ni pé nígbà tá a dá ká tó di pé a dá ọ̀run àti ayé èmi ọgbọ́n ibẹ̀ mo jókòó sí bí ibi tá a bá lè ti rí ọgbọ́n àgọ̀ kì í débẹ̀ àgọ̀ jókòó sí gbogbo orí àga ìjọba ó jókòó sí àga ìjọba ọlọ́pàá ó jókòó sí àga àwọn adájọ́ àti àwọn lọ́ọ̀yà ó lè gbé ó lè gbà á ọlọ́pàá wo lórí tó wà lóye kò sọ́lọ́pàá bọ́lọ́pàá bá wà ìwọ tàbí èmi tàbí ẹnìkan tàbí ara ilé wa tàbí ara ẹnìkan ẹni tá a mọ̀ rí tàbí tá a mọ̀ rí á gbéra láti Èkó ń bí á lọ wọkọ̀ ní bẹ́gà àbí gbọ́n tẹ̀sán náà ni á máa lọ bẹ́ẹ̀ yẹn ìgbàkigbà tó bá wù ló lè gbéra kúrò nílùú kan kó fẹ́ lọ ìlú kejì so tó bẹ́ẹ̀ so lè gbéra báyìí pé òun lọlẹ̀ Haúsá àti mọ́tò rẹ̀ ẹ bó orí ẹni yẹn ò délé inú igbó ni wọ́n tọpa rẹ̀ sí pé kíní kan gbogbo yẹn dẹ̀ ṣẹlẹ̀ jojúmọ́ ṣé bí bàálù làwọn wọ̀ ṣé bí mò ń rí gbogbo bí private jet ní fúrúrú ó dàbújá Àbújá náà yóò já wọn méjì láìpẹ́ yìí o kọ́ gbọ́gbó tá a bá sọ fún yín ọ̀rọ̀ wòlíì nìyẹn ibi táwọn èèyàn wá lọ ń súndo sí nísìnyí báyìí ó di nílùú òyìnbó aró òrókùn aró òrádìyẹ ibẹ̀ náà làwọn kan tó máa sọ pé ọmọ yẹn ti lọ nílé ó ti tó ọdún 5 ó ti tó ọdún 6 ó ti tó ọdún 10 ìyàwó ẹ̀ ló jẹ́ kí wọ́n rántí láti ránṣẹ́ sí wọn báwo náà ṣe máa ìyàwó ló jẹ́ ká bá rántí kan sẹ́ẹ̀dì ó sì wà àti àbíwọ̀ bọ̀dá nígbà tó wọn ò dá nítorí wípé nǹkan ò fararọ kò sí ìwé kò sí nǹkan kan ìwé dẹ̀ ló wà nílẹ̀ wa bí ìwé nílẹ̀ ẹlẹ̀ wa yìí òmìnira lélẹ́yìí wọn lè jẹ́ ká rí lò rárá òtá fẹ́ lò ní ìsinmi wípé gbogbo mọ́tò wọn ti fá káàkiri àwọn jíìpù ńláńlá kò ń ṣe jíìpù kéékèèké àwọn jíìpù ńláńlá àwọn jíìpù tó gidi gan ni wọ́n kó jáde báyìí wípé o ẹ̀yin ará gáràjì ẹ̀yin adarí gáràjì chairman níbí gáràjì ní chairman níbẹ̀ yẹn ó yá ẹ máa gbà tiwa ní kẹ́ ẹ ṣe àkọ́tà mi tiwa ní kẹ́ ẹ ṣe bí òṣèlú bá wà ní orílẹ̀-èdè táǹpọ̀ orílẹ̀ orúkọ ẹ̀ ní Nàìjíríà kò ní sí ní tó ń jẹ́ àdá tàbí àáké kò ní tó jẹ́ pé ó yẹ ẹ lọ kógbó ẹ mogbó tí ẹ lọ dà wọ́n nù ń bẹ̀ yẹn ẹ lọ fọ́n wọn ká níbo níbẹ̀ níjẹ́ òní ìkọ́ni ó sóṣèlú
wọ́n ti di pé wọ́n ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọ́n ṣe kankan wọ́n ṣe àparapọ̀ ohun tí ò papọ̀ ohun tó túká tán parapọ̀ ADC whatever Haúsá papọ̀ pẹ̀lú Yorùbá pẹ̀lú Yíbò ọ̀tẹ̀ ti dé báyìí. All right ó yẹ kí Tinubu ti mọ̀ pé wọ́n fìdí ìjálẹ̀ báyìí bẹ́ẹ̀ ni mo wí mo kéde bí wòlíì Ọlọ́run alààyè torí wípé àwọn tí Tinubu kó mọ́ra lánàá ó lè gbé ó lè gbà ni wọ́n ṣe àdìgbò ọ̀rà ọ̀gá àwọn àbáwọ̀ náà ṣe má àtúwà lọ darapọ̀ pẹ̀lú Haúsá ìyá ti délẹ̀ ṣe é rí i pé bá ṣe túká ní báyìí orílẹ̀-èdè mẹ́fà ló máa jáde lára orílẹ̀-èdè Nàìjíríà yìí orílẹ̀-èdè mẹ́fà 1 2 3 4 5 6 mẹ́fà ṣùgbọ́n Yorùbá ló jẹ́ àkọ́kọ́ Yíbò jẹ́ kejì wọ́n ti borúkọ ẹ̀ náà máa tẹ̀lé àwọn Benue tán gángan àwọn gèkúgè náà gé wọn bẹ̀ báyìí. sáwọn Arewa àbí. àwọn Arewa kọ́ àwọn tó wà lókè Ọya lọ́hùn Benue State àwọn Benue gbogbo bẹ́ẹ̀ yẹn Middle Belt bí Nàìjíríà bá fẹ́ bí wọ́n bá fẹ́ olúkálùkù ó gboko bàbá àti ìyá ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kò sí òmìnira nílẹ̀ ilé yìí rárá ó ti gbó ó dẹ̀ ti fàya ó ti di àkísà tí ò bá di àkísà ni wọn à ní máa náwó nínàkúnà ṣé ara owó tí ó pè ní bọ́jẹ̀tì sáré náà wọ́n ti ra gbogbo àwọn jíìpù ńlá dàkúdàkúta rí yẹn tí wọ́n fẹ́ kó fáwọn ọ̀gá gáràjì nítorí kíni ṣọ́ọ̀ṣèlú nìyẹn gbogbo àwọn ilé ọba tó rí káàkiri gbogbo àwọn ìlú èbó káàkiri tó rí bóyá ti ṣerú ẹ̀ ọmọ onínàkúnà ni gbogbo wọn ni tó bá jẹ́ onínàkúnà owó tó jẹ́ pé ó yẹ kó kan àwọn ìyá aláta kó kan àwọn tó ń ta àtẹ tó jẹ́ pé ó kan àwọn bàbá alágbẹ̀ lóko nípasẹ̀ kíni nípasẹ̀ ètò tó dá láti abẹ́lẹ̀ tá a bá dẹ̀ ní pé ètò tó dá láti abẹ́lẹ̀ ní ìsìn báyìí ìwọ tó o bá ti ṣe ẹgbẹ́ alálùbọ́sà wá sí ẹgbẹ́ olóníkìní kan wọ́n á pín owó fún yín níbẹ̀ ibẹ̀ nìkan náà ti ṣe ìyá dẹ̀ ń jẹ ogunlọ́gọ̀ gbogbo àwọn ọmọ ènìyàn ojoojúmọ́ ni ọdọọdún Nàìjíríà náà produce àwọn tó kẹ́kọ̀ọ́ gba gbogbo oyè parí science lawyers àti gbogbo wọn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ business or something this and that kò sí kankan tá a rí fún wọn ṣe gọ́ọ̀mẹ̀ntì ò tí ì lè sọ báyìí lọ́jọ́ kan wípé ní oṣù kan wípé ọ̀rà ẹ̀ oṣù tí a parí January iye iṣẹ́ báyìí la dá sílẹ̀ ìyá ti jẹ wọ́n mọ́bi tí wọ́n wà kò dẹ̀ ní yẹ wọ́n bàtà ẹsẹ̀ wọ́n máa gbóná mọ́ wọn lẹ́sẹ̀ àánú ẹ̀yọ kan ò ní ṣe fáyé wọn gbogbo àwọn tó ń ṣe ìjọba pátá ìjọba kọ́ ni wọ́n ń ṣe ìjọjẹ kí ni mo pè é ìjọjẹ wọ́n ń ṣe ìjọjẹ jẹ́ kí n jẹ wọ́n ní jọ kí n jẹ ló ń bọ́ bẹ́ẹ̀ dùn ọbẹ̀ wọn ti korò mọ́ wọn ó dẹ̀ máa pa wọ́n ọbẹ̀ wọn ti korò mọ́ wọn máa pa wọ́n nítorí pé wọn ò ṣetán láti ṣe rere kàkà rárá kò ń ṣe orílẹ̀-èdè ní orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n á mú yàn báyìí wọ́n á dẹ̀ ni wọ́n jókòó sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣòfin House of Representatives ara wọn ni wọ́n sojú wa tábà sojú wa ni ìyà mà ti pọ̀ jù ńlẹ̀ tábà sojú wa ni kerosene ò mọ̀ ní di 2,000 per litre kerosene tó tiẹ̀ tún wà ṣá kerosene ibi tẹ́ ẹ bá dé ẹ bá tó pé ṣé kerosene wà ní pé kò sí ilé epo tó bá ní gan 2,000 ni ìjọba ni wọ́n ṣe yẹn ìgbà tí bàbá tí wọ́n wà láyé ìgbà tí ìyá tí wọ́n wà láyé ṣé bí àwọn ṣe bá nìyẹn gbà tán lọ sí ilé ìwé kéékèèké èló ni ń ta kerosene èló ni báyìí èló ni búrẹ́dì tẹ́lẹ̀ èló ni báyìí kò sẹ́ni kankan tó rí yẹn sọ àfi pé a máa ṣe míì sí àdíjẹ́ kí wọn náà débi àwa la máa gbà mọ́ yín lọ́wọ́ kò sẹ́ni kankan náà tó bá gbà kankan àtẹ tó fẹ́ ṣe sí ẹ̀gbọ́rọ̀ Olúwa àtẹ tí ó tún gbà àtẹ tó fẹ́ gbà òbí gbọ́rọ̀ Olúwa gbogbo àwọn tó bá ń tẹ̀ lóbi ẹgbọ́rọ̀ Olúwa òbí ò ní jẹ kankan o kó bọ́ tó sí Nàìjíríà mọ́ òbí ò ní jẹ nǹkan kan ariwo lásán ni àti gbákejì Ọbásanjọ́ Àtíkù kó gbọ́rọ̀ Olúwa látẹnu mi wòlíì Ọlọ́run ló sọ̀rọ̀ èyí tí ó jẹ́ ló ti jẹ yẹn kó lọ mọ́ mọ́gbà àgàyè kó lọ máa ná àgàyè náà máa ná àtòun tó jẹ́ gbogbo wọn náà máa fi jàgídíjàgan sílẹ̀ gbàdúrà bá ti kà máa òkè òkun lẹ́lòmíì máa kú sí nínú wọn bẹ́ẹ̀ ni Olúwa wí tí wọ́n ní wálé mọ́ rárá torí pé ìtìjú ti dé bá ayé wọn nígbà tí ọmọ mi wá síbí ó ní ṣe báwọn náà ni ó tún ṣe òṣèlú bá bá jẹ́ pé àgbà Yorùbá ní sàmúlò níbo láti máa ṣe àwọn tó jẹ́ pé ayé wọn ti wà nínú bíláàkì inú kòkò dúdú ni gbogbo orúkọ tí wọ́n ti wà báyìí gbogbo àwọn olóṣèlú yẹn pátá kí ni tó fẹ́ sọ tó fẹ́ dùn
ẹ̀ ń kàdá lé àwọn èèyàn lọ́wọ́, ẹ̀ ń kóbọn lé wọn lọ́wọ́ wípé ẹ̀yin ni jàgídíjàgan wọn. Kò ní sírù yẹn mọ́gbà tá a bá gba Yorùbá Nation tí Yorùbá Nation bá dé, Yorùbá Nation máa dé, kò rí ẹnì kankan. Kí ni mo wí fún ọ? Ẹni Yorùbá Nation máa dé. Wo mi dáadáa bí wòlíì Ọlọ́run. Mo ń sọ fún ọ wípé ẹ̀mí mímọ́ aládùúgbò mi ní kí n tún sọ fún gbogbo ènìyàn pátápátá. Àtẹ tó wà nílé, àtẹ tó wà lókè òkun, ẹ jẹ́ kí a fi sùúrù díẹ̀ sí. Kíní báyìí lókù, Yorùbá Nation máa dé. Ayé máa kí gbogbo wa kú oríire wípé abímọ tuntun sí àgbáyé. Yóò dẹ̀ jókòó lé àga ọlá rẹ̀ tó ti wà láti ìgbà ìwáṣẹ̀ wá wípé Yorùbá ó káàbọ̀ o, ìwọ náà jẹ́ kan lára orílẹ̀-èdè. Nàìjíríà ti kúrò ń bẹ̀. Afẹ́fẹ́ rẹ̀ lásán lẹ́ẹ̀rí tó ń lé báyìí nítorí pé ó fi nira báyìí tí wọ́n fi rí báyìí. Ta ló lè mọ̀ wípé wọ́n máa dúró èèyàn bí ẹni dúró màálù, bí ẹni dúró adìyẹ, bí ẹni dúró ẹran iléyá tàbí bí ẹni dúró ẹran Christmas. Ọmọ ènìyàn lẹ́rẹ́ rárá. Ẹ̀ẹ́dẹ̀ lọ wo bẹ́ẹ̀ ṣe máa ṣe. Ẹ kó gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin yín, ilé ìgbìmọ̀ aṣòfin sẹ́nítọ̀ àti ilé ìgbìmọ̀ aṣòfin ẹgbà àti gbogbo àwọn GOC, àwọn military personnel àti wọ́n ti porúkọ rẹ̀ ọ̀gá ọlọ́pàá wa tá kí ló ń porúkọ yẹn. Generals. General kíni? General ni ọ̀gá ọlọ́pàá. Ó kàwé. IG. Ó ti jí ara wọn mọ́bi tẹ́ wà. IG ti jí wọn mọ́lẹ̀. Kí ló dé tí wọ́n gbéra kí gbogbo wọn kó àga ìjọba wọn kúrò tábà pé wọ́n fẹ́ ṣe ti ara ìlú? Kí Tinubu gbé àga ẹ̀ àti gbogbo àwọn ìmẹ̀wá ẹ̀ àti gbogbo àwọn ìjọba kí wọ́n gbéra kí wọ́n máa lọ sí Bauchi tàbí kí wọ́n máa lọ sí Benue kí wọ́n lọ jókòó bẹ̀. Wọ́n ń bẹ̀rù ikú. Ikú ò bẹ̀rù ẹnikẹ́ni. Tó fẹ́ sọ fún yín nìyẹn. Ewé ló wà lára igi yẹn. Igi tẹ̀ dúró dáadáa. Ṣé ewé wà lára igi Nàìjíríà mọ́ ni? Ewé ò sí lára igi Nàìjíríà mọ́. Ewé ló wà lára igi nìyẹn. Wò ó dáadáa báyìí, igi nìyẹn. Ewé wà lórí àbí òsì bẹ̀? Ewé ń bẹ. Ewé ń bẹ bẹ́ẹ̀. Bí Yorùbá Nation ti máa rí nìyẹn. Ó tutù. Ẹ lè má ti fojú rí, bọ̀tí ó máa dé. Ojú ìwọ àti èmi ni a dẹ̀ bá wà láyé láàyè. Àmín. Torí pé afẹ́fẹ́ fúnra ara rẹ̀ yóò ja ìjì. Ìjì láti ń pè ní afẹ́fẹ́. Afẹ́fẹ́ ò kì í bá ìjì ń ṣe ọ̀tá. Ọ̀rẹ́jọ làwọn méjèèjì. Wọ́n ó dẹ̀ gbá ìdọ̀tí kúrò lórí ilẹ̀ wa. Ilẹ̀ wa dẹ̀ máa di ilẹ̀ ọlọ́ràá tó ti wà padà. Òjò bá ti wá rọ̀ sí, ìsinmi máa dé káàkiri gbogbo everywhere. Wọ́n tà mọ̀ nìyẹn tí ó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn. A ó dẹ̀ rí mọ́mí, a ó dẹ̀ lè ṣe tó yẹ ká ṣe, má ti dá mi dúró ọmọ yìí. Wo àgbá omi ló wà lẹ́yìn rẹ yẹn. Tí ò bá sómi ń bẹ̀, ṣé kí ni wọ́n máa ń pè é? Àgbá lásán. Àgbá lásán. Bẹ́ẹ̀ni. Ayé yín ò ní dàgbà lásán. Àmín. Tí ò bá dẹ̀ wá sí omi ń bẹ̀ náà, a máa ń pè ní àgbá òfìfo. Mo náwó àánú sókè. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá. Ibi tó fo bá wà láyé yín, kẹ́mi mọ́ kó gbá wọn dànù. Àmín. Ẹ̀mí má ládùúgbò mi, ó yá kó ṣe tuntun lọ́rọ̀ gbogbo yín. Àmín. Ẹ ó yé o, ẹ ò dẹ̀ ní tẹ́. Àmín. Ẹ ó dànù gbà. Àmín. Àánú ò ní kọ́lé yín sílẹ̀. Àmín. Yorùbá Nation máa wáyé. Ẹ jẹ́ ká dúró nínú àánú rẹ̀. Yorùbá Nation wáyé o. Àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n mọ bí nǹkan ṣe lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n lè máa sọ wípé èwo ni ó ń jẹ́ Yorùbá Nation. Orílẹ̀-èdè tuntun tí a máa bọ́ sí ni. A lè máa bọ́ síbẹ̀ nínú àlàáfíà láti máa bọ́ síbẹ̀. Ó lè jẹ́ ìjì lè jà o. Ṣùgbọ́n gbọ́ mi dáadáa, ìjì yẹn kò ní da omi inú àgbọn nù. Ẹyọ kẹ́tọ́ máa fẹ́ sọ̀rọ̀ kó tún gbọ́. Yorùbá Nation máa wáyé. Ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú pé kájọba ọba wípé ó yá kólókàlùkù máa lọ sí ilẹ̀ rẹ̀, gbèsè tẹ́ jẹ́ ó yẹ ẹgbàá. Bẹ́ẹ̀ kọ́, a ti ké sí Ọbásanjọ́, a ti ké sí Jonathan, a ti ké sí wọ́n ti porúkọ ẹ̀ tó nínú funfun báyìí. Abdulsalam àti ìta máa ń filé rẹ̀ ṣe àbẹ̀wò Mẹ́kà kó jẹ́ kó dànù. General IBB Babangida àti Gowon. Mo ti pe gbogbo wọn títí wọn dáhùn pé ẹ dìde, ẹ jẹ́ ká pè pàdé àpérò ẹ̀yin general yìí àti ẹ̀yin olóṣèlú bùjẹ́bùdànù, ẹ kóra yín jọ, ẹ má jẹ́ ó pẹ́. Ẹ̀yin bíi mẹ́fà bíi méje yẹn àti Jonathan tó jẹ́ pé ó ní òun kàwé dáadáa, ẹ kóra yín jọ, ẹ ti bàjẹ́. Ẹ tòtò lójú ara yín, ṣùgbọ́n ìmí nínú wọn máa tó kúrò láyé báyìí. Ìmí inú wọn ó máa tó kíni? Ó máa tó kúrò láyé. Á dẹ̀ fi kábàámọ̀ sẹ́nu wípé òun bá dẹ̀ mọ̀ kí n pè pàdé àpérò
bí wòlíì Ọlọ́run ṣe sọ kí àwa mẹ́jọ yẹn ká lè sọ pé àwa mẹ́jọ àbí méje ká ní a fẹ́ tòtò báyìí àwọn náà bàjẹ́ torí àwọn náà jó lórí so ayé wọn ní bàjẹ́ ìrànwọ́ dẹ̀ ní parun wọn ò fẹ́ kí a ní àjẹfisílẹ̀ fún àwọn ìran tó ń bọ̀ àti àwọn ìran sí wọ́n bá ti dẹ́yìn sí wọ́n máa gbé kinní sẹ́nu káàkiri wọn á wá taná ń tan talẹ̀ ń tàn gbogbo yín ẹ wá lọ raṣọ àǹkárá ẹ máa wọ lẹ́yìn tẹ́ bá ti wọ bẹ́yẹn tán ẹ gbọ́lẹ́ kó sí. wọ́n ti dànù. mo padà lọ Ìbàdàn kò ní yẹ wọ́n ni. àṣẹ. taná ń tàn àwa bọ́ sọ́jà àmàlà àgbàdo àmà jẹ́ báyìí. wọ́n máa mu pure water. àgọ̀ ò ní bá yín sọ̀rẹ́. àṣẹ. ibi tí a bá dẹ̀ ti ń sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n àgọ̀ ò gbọ́dọ̀ dúró mẹ́ nígbà kankan. bẹ́ẹ̀ni. wọ́n lòun wọ́wọ́ ló pàdé yìí lọ́nà kí ló fẹ́ fi dà tó bá ti rí. iyì náà ni. iyì tó bá tẹ̀ dúró kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ̀tẹ́ wọ́n ti tẹ́ Ọlọ́run ti kọ̀yìn sí wọn. ẹni tó wà ń bẹ̀ ni wípé sórí nípa ètò ọrọ̀ ajé ní àgbáyé àwọn kankan máa ṣẹlẹ̀ ìgbà tó máa fi di oṣù keje sí kẹjọ sí kẹsàn-án a fẹ́ dagun díẹ̀ báyìí nípa gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé wípé tí wọ́n máa ń tà nínú kíní tí ń jẹ́ díẹ̀ lórí net ó máa fẹ́ dagun díẹ̀ báyìí àwọn èèyàn fẹ́ máa pariwo ẹlòmíì gan gbogbo owó tó dé pọ́n ní láfẹ́ parẹ́ láfẹ́ wipe off nínú lórí business yẹn lórí business so ṣùgbọ́n lẹ́yìn gbogbo yẹn báyìí òjò ńlá ọ̀rọ̀ wòlíì nìyẹn ìtura máa padà wá láàrin 2026 títí di 27 28 29 ìtura máa padà dé so àádẹ́yọ̀gbà tó bá ń fà bí di 2030 gbogbo nǹkan ti máa rọ̀ sọ̀rọ̀ pátápátá Ọlọ́run sọ wípé Amẹ́ríkà sì máa rẹ́rìn ayọ̀ láìpẹ́ o Amẹ́ríkà máa rẹ́rìn ayọ̀ láìpẹ́ wọ́n á dẹ̀ kọ sínú ìwé ìtàn wípé ẹni tí ó ṣe ìjọba ní àkókò báyìí tó lo ọdún mẹ́rin àkọ́kọ́ tó tún padà wá lo ọdún mẹ́rin míì orúkọ rẹ̀ jẹ́ Donald Trump pé òun ló ṣe àwọn nǹkan báyìí torí pé àánú yóò farahàn lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ àwọn tó nílé mo sọ níjó ní orí Yorùbá Gidi TV lórí ọ̀rọ̀ àwọn tó ní ilé ní káàkiri àgbáyé nílò ìbò káàkiri wọ́n ń sanwó ilé ẹlòmíín sanwó ilé pẹ̀lú ìnira pẹ̀lú ẹkún wípé ṣé bọ́ọ̀ wá tún ní báyìí lẹ́yìn tí a bá ti sanwó ilé tán báyìí kò sówó kankan mọ́ torí pé iye tán ra lé tẹ́lẹ̀ iye tí wọ́n san tẹ́lẹ̀ ó ti kúrò bẹ́ẹ̀ inflation ó ti jẹ́ kó ga ó jẹ́ kó dry so ẹlòmíín tẹ̀ tó wá sọ pé ok bàbá tẹ̀lé bí wájú bá sílẹ̀ yóò ṣe padà sí rárá ó lọ wájú ni gbogbo yín máa lọ wájú ẹ̀ ní lọ sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ̀ nílé pátá Ọlọ́run rán mi sí yín gẹ́gẹ́ bí wòlíì rẹ̀ mo gbọ́ tí má dẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kò Ọlọ́run ò fèèlì kò dẹ̀ ní fèèlì mi kò dẹ̀ ní fèèlì ẹ̀yin gbogbo tẹ̀ nílé yẹn náà wípé ẹ máa tiraka tẹ̀síwájú ẹ máa sanwó ilé yẹn tó bá ti díẹ̀ sí afẹ́fẹ́ ètò ọrọ̀ ajé máa fẹ́ tá à ń pè ní economy ó dẹ̀ máa fẹ́ lu ilé tó yẹ pé ó máa gbé àwọn tó ní ilé àwọn tó ti ta ilé wọn gan wọ́n á sọ pé àwọn ìbámu káwọn má ta ilé ẹ̀yin tẹ́ bá fẹ́ gbélé yín sọ́jà báyìí má gbé sọ́jà rárá wòlíì Ògúnlédé sọ wípé Olúwa Ọlọ́run wípé ìyípadà máa dé ẹ máa rí owó ẹ máa rí èrè gidi rẹpẹtẹ lórí ilé yín ẹ má lu ilé yín tà ní gbàǹjo báyìí o ayé yín ò ní di mọ̀dọ̀mọ́dọ̀ wàhálà bọ́lá ayé yín gbogbo yín ò ní di mọ̀dọ̀mọ́dọ̀ wàhálà ẹ dẹ̀ ní tán pàtó yẹ pé ó yẹ kẹ́ ẹ máa fi fáwọn ènìyàn ẹ ò ní máa tọrọ káàkiri. tó bàbá ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ ti ń gbọ́ láti bíi ìṣẹ́jú díẹ̀ ẹ mọ̀ pé ìṣẹ́jú mẹ́ta bí kàlá sí ìdọ̀báyìí. bóyá látẹ̀ tí ìlò tó mẹ́ta gan. ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti bá bàbá wa Prophet J.A. Ògúndélé pàdé wòlíì àgbáyé ni ẹ ti mọ̀ pé ọ wà ńlẹ̀ látètè bí ká sọ pé látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú àwọn náà láṣẹ Ìdùmarè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ ń wò ẹ máa tẹ̀ ẹ́ sójú ẹ máa pè wọ́n láti béèrè ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ bàbá àti ìmọ̀ràn àtàdúrà gbogbo ẹ̀ ṣíbáṣíbá ló wà lọ́dọ̀ wọn pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ látọ̀dọ̀ Olódùmarè a ṣe ń tẹ̀síwájú ẹ máa bá wa bọ̀ bàbá a rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n rọ̀gbà ka yín a sì rí ibi tí wọ́n ti ń ṣe tí wọ́n ń sọ kẹ̀kẹ́ kòkò kẹ̀kẹ́ ṣé ìgbéyàwó lẹ̀ ń ṣe lónìí ni àbí kò mọ àbí ìṣílé ìwò ń bẹ̀ àbí pé ọmọ ṣẹ̀ṣẹ̀ parí ilé ẹ̀kọ́. ó béèrè ní òní iná ẹ yé béèrè. a gbọ́dọ̀ béèrè àwọn èèyàn ó bi wá wípé tó
ohun táwa bá sì rí ẹ mọ̀ pé tójú bọlé ẹran núrù làwa. so orúkọ rẹ gan lè jẹ́ tójú bọlé. ẹ ní pòfo nínú àánú gbogbo yín pátá. gbogbo àkókò tó jẹ́ pé ẹ bá ń lò nínú ayé yín ayé ò ní gé sí méjì fún yín. àmín Jésù. odidi rẹ máa bá ayé yín sọ̀rọ̀. àmín. ayé yín rẹ máa bá yín sọ̀rọ̀. ilé ayé kọ̀ọ̀kan yóò dẹ̀ mọ́ gba tuntun. àmín. torí pé ilé ò kí láǹfààní àti sọ wípé yà lọ́dọ̀ mi èmi náà fẹ́ kọjá gbogbo ala ń rìn lórí ilẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀ ní tán lórí ilẹ̀ lójijì. àmín o. ó tó ń béèrè ni wípé orí ẹ̀bà ni àwọn èèyàn mi ṣe lónìí wọ́n náà ní ọgbà tí wọ́n ń ro wípé yẹn gbùrùgbùrù so ọbẹ̀ ló kù tó yẹ pé kó gun náà ní ìsìn báyìí ìdí ni wípé láti ọdún mẹ́jọ sẹ́yìn ó ti di ọdún mẹ́jọ báyìí láti ọdún mẹ́jọ sẹ́yìn lọ́lọ́run ti ń pariwo wípé lónìí wọn pariwo wípé ìyàn ń bọ̀ àdèmọ̀gbà tí ó dé sí ṣùgbọ́n ní òun fẹ́ lò mí gbàtí yẹn dé ó di bóòlọ yá mi yẹn bẹ̀rẹ̀ nígbà tó jẹ́ wípé ọkùnrin tó wà lórí àga báyìí ìyẹn pírẹsidẹ́ǹtì ó ní Bọ́lá Tinubu owó epo ìwọ ló dárúkọ rẹ̀ mi ò mọ̀ owó epo ti di ṣé dọ́bù ni àbí ó ju dọ́bù gan lọ 500 gbogbo yẹn bẹ̀rẹ̀ sí pariwo láti 2 something ó di 500 lẹ́sẹ̀kẹsẹ̀ ibè míì 180 ibè míì 210 ó di láti wòye yẹn ó dẹ̀ lọ sókè bẹ́ẹ̀ ó dẹ̀ di 1000 gbogbo àwọn yẹn gbé mọ́tò wọlé mo náwó àánú ìpè sókè ọwọ́ tí ò dàpọ̀ mọ́ alùmọ̀ nínú ayé ọwọ́ tó jẹ́ pé à ń nà sí àwọn aláìsàn tó jẹ́ pé àìsàn ń parẹ́ mo pàṣẹ ìyàn ìgbádùn ìyàn àlàáfíà ìyàn oorun ká sùn láyọ̀ ká jí láyọ̀ kò ní wọlé tì yín. àmín. ìyàn ọ̀pọ̀lọpọ̀ òórùn sùn mọ́ báyìí torí pé talé ò bá tàárọ̀ tàárọ̀ ò bá talẹ́. bẹ́ẹ̀ni. so ìyàn tó wá wà yìí nígbà tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn táwọn èèyàn lọ ń sí dustbin káàkiri so ohun tá a bá ní nínú ilé náà àwọn náà à ń fi sílẹ̀ gbàtà bá ti béèrè pé àwọn béèrè dára àbí mọ́mì láì pè wọ́n rárá wọ́n dẹ̀ mọ̀ pé ẹnu ọ̀nà chọ́ọ̀chì nìyẹn wọ́n bá wọlé bóyá gàrí la nínú àbí kan ní àgbè fún wọn pàtó di pé ó ń di púpọ̀ ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde àmọ́ náà náà bá bẹ̀rẹ̀ sí dá sí ẹjọ́ anílò ìrànlọ́wọ́ àwọn ọlọ́run bá dìde wọ́n dẹ̀ dá sí wọ́n bá dẹ̀ dá sí lé ní èjì ọtọ́ gbogbo ẹ̀dẹ̀ ń lọ bó ṣe kó máa lọ ọdún kìíní àtẹ̀rù pé bóyá ó máa dáwọ́ dúró ni èmi ò sì gbóhùn wípé ó dáwọ́ dúró bọ̀tẹ́ mo gbóhùn kan nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ wípé don't despise the day of small thing kí ẹnikẹ́ni má sì kẹ́gàn ọjọ́ kékeré wọ́n dẹ̀ gbọ́ fọ́jọ́ márùn-ún ọjọ́ márùn-ún mo fi ń gbóhùn yẹn bá a ṣe tẹ̀wé nìyẹn wípé ókè o a fẹ́ pín oúnjẹ lọ́jọ́ Sunday alágbé tá a tẹ̀ nígbà yẹn wà ní wọ́n bí kan bí òótọ́ ò kì í sápamọ́ kí ni mo pè é òótọ́ ò kì í sápamọ́ ẹ̀rí ìwé tí a kọ́kọ́ lò rèé yìí ní ọjọ́ kìíní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ń di ìwé yìí la kọ́kọ́ lò ìwé tá a kọ́kọ́ lò rèé láti máa fi pín oúnjẹ. láti ọdún kẹjọ sẹ́yìn. ọdún mẹ́jọ kọ́ nígbà tí Ọlọ́run sọ ní ọdún mẹ́jọ bẹ́ẹ̀ yẹn àwa ń gbàdúrà lẹ́yìn ìgbà tó di ọdún mẹ́ta àti oṣù mẹ́jọ sẹ́yìn báyìí ni a bá tẹ ìwé yìí nígbà tí a rí àánú àti ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo báyìí náà ní àgbáyé so bá a ṣe tẹ ìwé nìyẹn kékeré la pè é a bá tẹ ìwé bíi 300 bàtà tẹ ìwé bíi 300 bí àwa bíi mẹ́rin èmi ò tẹ̀lé wọn àti mọ́mí àti gbogbo wọn àwọn mẹ́rin bíi márùn péré ni wọ́n jáde lọ wọ́n ní mo máa ń gbóhùn Olúwa wípé kẹ́nikẹ́ni má sì kẹ́gàn ọjọ́ kékeré so ó dẹ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀ pàtó wọn lọ pín ìwé ìgbà tó máa di ọjọ́ Sunday pé ká pín oúnjẹ. ibi balẹ̀ ròde. over 500 to 600 ló wà níbí. mara alẹ́ ẹ lọ́wọ́ nù. so pé kí ló pé. ipe mara alẹ́ ẹ lọ́wọ́ tó wá sí iná. bẹ́ẹ̀ bọ́ ọ dàbẹ̀ pé ó wà mẹ́jọ yẹn. so gbogbo àwọn èèyàn bá gba ohun tá a bẹ̀rẹ̀ sí ní pé ní ráìsì tútù àti gàrí àti ata sachet mẹ́rin àti àlùbọ́sà bíi márùn àti iyọ̀ sachet kọ̀ọ̀kan àti maggi 15 àti òróró so ó jẹ́ oríṣi kan méje àkósínú báàgì ó máa pọ̀ lọ àwọn èèyàn gbà pàtó dẹ̀ di lẹ́yìn oṣù mẹ́ta Ọlọ́run sọ pé gbọ́ ọmọ mi mo ní sáà
má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ torí kò kan gbogbo ènìyàn bẹ́ẹ̀ yẹn àwọn ìdílé wọn á gbàjọ wọn á máa dá jẹ wọn á tó èèyàn ebi dẹ̀ wà ń ta wọn ni pé wọ́n bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ gbọ́dọ̀ ṣe irú ẹ̀ mọ́ lẹ́yìn oṣù mẹ́ta tá a ti ń pín yẹn wọ́n ní máa ṣe ni pé ẹ máa ṣe oúnjẹ níjoojúmọ́ káwọn èèyàn máa jẹ kí gbogbo èèyàn máa wá àti ẹni tó wá ṣọ́ọ̀ṣì o àtẹni tí ò wá ṣọ́ọ̀ṣì o kàn máa wá ọ̀rọ̀ abádẹ kéde ní ọjọ́ Sunday yẹn pé tó mo gbóhùn Olúwa báyìí o a máa dáná ní ẹjọ́ àwọn èwo ló máa dáná àti mo gbọ́ ni máa tẹ̀lé ẹ̀yin obìnrin tẹ́ bá mọ náà dá ẹ máa bọ̀ ṣé kémi náà dá pẹ̀lú yín kájọ máa dá torí mi náà mọ oúnjẹ sè díẹ̀ àwọn ní rárá dáde wọ́n dẹ̀ jáde àwọn bíi 10 wọ́n jáde abádẹ dáná tó bá ti bẹ̀rẹ̀ nìyẹn bá dẹ̀ dé ojoojúmọ́ àdẹ̀pín oúnjẹ níbí àwọn èèyàn á jókòó lọ káàkiri gbogbo àtinútọ́jà àti gbogbo bíbá àwọn ọmọdé àìta àdúgbò gan fẹ́ sọ wípé bóyá ká kókó ní àdúgbò wípé ariwo àwọn ọmọ kéékèèké ti pọ̀ àti àwọn àgbàlagbà wọ́n máa fẹ́ gbóúnjẹ òjò bá àmọ́ ọ̀rọ̀ anything wọ́n ń bọ̀ nbí òjò míì ti tún dé nísìnyí báyìí tó bá dé nísìnyí báyìí àwọn ọmọdé ti wà lọ́yìn torí pé ká má máa pariwo àtàwọn àgbàlagbà wọ́n sì wà ní inú lọ́rùn báyìí wọ́n ti wà nínú church so bí a ṣe ń ṣe nìyẹn o bẹ́ẹ̀ náà sì ni Ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde látọ̀dọ̀ àwọn ọmọ Ọlọ́run káàkiri ní àgbáyé ẹlòmíà ní màálù rèé owó màálù rèé ẹ bá ara màálù ọmọ bá màálù mi gbà mí tó bá wá síbí so adẹ̀rẹ̀tì náà pé ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn ọkùnrin àti lọ́dọ̀ àwọn obìnrin whatever torí a nílò gàrí lọ́pọ̀lọpọ̀ báyìí kì í ṣe pé à ń ta o láti máa fi fún àwọn ènìyàn náà ní jíjẹ torí kò wọn àdáwọ́ dúró ní ìjẹta báyìí àánú ṣe wípé kò sóúnjẹ kankan lẹ̀ mọ́ ọbẹ̀ títán ẹ̀bà tá a tẹ̀ ó ti parí ìyá yẹn dé ó sì ń dùn mí pé mi mẹ́ni tí ó bá wà káàkiri báyìí mi ò mọ ibi tó wà ó gbé ọmọ tuntun sẹ́yìn ọmọ tí ó ti yẹ kó gbé jáde ó gbé sẹ́yìn ọmọkùnrin 3 beautiful children 3 ó wà lé wọ́n tún fara wọn dání wọ́n dé mo ní ọkọ rẹ̀ ń kó ló lọ bí iṣẹ́ Ọlọ́run ní má dáhùn o ibi iṣẹ́ kankan kò sí ibi iṣẹ́ kankan tí wọ́n ti lọ báyìí pé ó wà ní báyìí kò sí owó kankan ní ọwọ́ mi wọ́n á wò títí wọ́n ti lọ níbo ni sáwọn tó máa lọ sùn lébi ní báyìí ó wò títí pé bó o ní kódà gan mo ti béèrè lẹ́nìkẹ́ tó dé wípé ẹjọ́ ta ló mọ obìnrin yìí bọ́lá máa wá sí. pé kò náà lè tún wá jàǹfààní bẹ́ẹ̀ ni kó lè wá ó ní pé wọ́n ní wọ́n ń pín oúnjẹ níbí lòún ṣe wá mo ní a ti pín oúnjẹ tán aago 6 ní orí lọ́wọ́ àbẹ̀ yẹn aago 6 nírọ̀lẹ́ ni so ẹni tó bá fẹ́ ṣe àánú àfi owó sí inú ibẹ̀ yẹn tó tá bá ti rí. ọ̀dà tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ọ̀rọ̀ rẹ ti gbọ́ látẹnu wòlíì àgbáyé ni J.A. Ògúndélé nípa ipa tí Ọlọ́run ní gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run pé tó kí wọ́n máa bọ́ gbogbo ènìyàn ẹ̀yin náà sì mọ̀ pé tóúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ ẹ̀yin àgbàlẹ̀ ní ìṣẹ́kùn ìṣẹ́pẹ́rẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pẹ̀lú àkáǹtì tẹ́ lè fi owó ránṣẹ́ sí tàbí bóyá ẹ̀yin ọ̀tẹ̀ fẹ́ fowó lẹ̀ torí ẹlòmíà sọ pé ìfún wòlíì lówó ìrẹsì lẹ́fẹ́ rà ní lẹ́fẹ́ fi ránṣẹ́ ní àbápò ẹ̀wà àbápò gàrí àbápò ohunkóhun àbí ìbáàjẹ́ magí epo òróró gbogbo nǹkan tẹ́nu jẹ pátápátá ẹ lè kó ránṣẹ́ sí ọ̀dọ̀ bàbá àmọ́ ẹ pè wọ́n fún àǹfààní pé ẹ lè má mọ ibi tí wọ́n wà àwọn ó sọ fún yín pé báyìí ni àwọn ṣe ń rìnrìn àjò àwọn torí wípé èmi gbàgbọ́ nínú ìpè bàbá yìí pé tí wọ́n bá fi lè súre fún ọ ohun tó rò yìí pé tó ti ń sáré káàkiri tó ti ń lọ orí òkè tó ń lọ pẹ̀tẹ́lẹ̀ ó lè jẹ́ ọ̀rọ̀ lásán ló nílò pé kí ìwọ kàn kọwọ́ bàpò wípé owó rèé áyá ẹ bọ́ àwọn èèyàn kí orí tí ó jẹ oúnjẹ kó súre fún ọ àlàáfíà ó sì dé ohun tó ń retí yóò sì tẹ̀ ọ́ lọ́wọ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá tàbí kẹ́ ẹ kúkú jowó sínú àwọn àkáǹtì bank account number wọn yìí nígbàkigbà tẹ́ ẹ bá sì ti jù ú sí kí bàbá lè bá gbàdúrà fún ẹ pè wọ́n pé tó bàbá mo ti ju nǹkan báyìí sí láti ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ó sì dá mi lójú wípé Ọlọ́run kì í gbà lọ́wọ́ èèyàn kó má dá padà àkókò yìí ti lọ díẹ̀ àmọ́ ń béèrè yìí bàbá lórí ọ̀rọ̀ tí a ti ń bábọ̀ náà ni ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìbéèrè tá a fẹ́ mú wá àmọ́ ní Nàìjíríà lásìkò yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn kan nínú àwọn tá a ti ń rí àwọn èèyàn bí wọ́n ṣe ń gbé èèyàn tó ń pa wọ́n yìí tí wọ́n ń dúngbò èèyàn bí ẹran yìí ìjọba orílẹ̀-èdè yìí wá ń sọ fún wa pé àwọn 744 kan wà tí wọ́n pè ní prodigal son ìyẹn ní ọmọ onínàkúnà wọ́n wá láwọn ọmọ Boko Haram ni tí wọ́n ń pààyàn tí wọ́n náwọn yìí wá jáde pé tó àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ o àwọn ti ronúpìwàdà o
ìjọba wa kó wọn síbì kan fún bí oṣù mélòó kan, wọ́n bá wọn sọ̀rọ̀, wọ́n ti wá dáṣọ bò wọ́n lọ́rùn ní ìsìn pé kán bọ́ sí ìgboro. irú aṣọ wo ni. ẹnu wọ́n ti wọ̀ wọ́n láṣọ, wọ́n ti ní àwọn ti kọ́ wọn lẹ́kọ̀ọ́. wọ́n sòpá ni àbí. wọn ò sòpá, èèyàn bí àwa náà Boko Haram ni wọ́n wá jáde pé tó àwọn ti repent ò bóyá nú àwọn tí àwọn sójà kó tí wọ́n kó láàyè gbọ́dọ̀ àní ṣe bẹ́ẹ̀ mọ́, wọ́n kó wọn sínú góló yàrá kan, wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ fún bí oṣù mélòó. ní ìsìn ó ti lùgbòrò kátó pé wọ́n ti máa fọ́n wọn síta, bóyá ẹni tí ó di sójà, ẹni tí ó ṣe ọlọ́pàá. ó ti tó sùúrù. kí ni sùúrù. sórí gbogbo tó ń sọ yẹn pátá sọ pé mo béèrè mo ní pé sáǹsì òpá ni mo sọ gangan fún ọ wípé wo mi dáadáa bí wọlé Ọlọ́run alààyè lóòótọ́ ni ó dàrú kó tó tò gbogbo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń ṣe yẹn eré orí ewé ni ta ló sọ fún pàdé onípòwàdà so ṣé wọn à sọ fún wa pé wọ́n pín wọn sílẹ̀ wa sílẹ̀ Yorùbá àti mọ̀ ẹ mọ èdè sọ. wọn á pín wọn torí ẹ̀rí ẹ máa ráwọn ọlọ́pàá kan tí ò gbọ́ Yorùbá tí ò gbọ́ English. olúkúlùkù matinda ilibi ko máa dàáyà kábí súdù ní eli kébé sídìyà ẹ gbọ́rọ̀ Olúwa iná máa ran iná lọ́wọ́ ni omi sì lomi ń jẹ́ ṣùgbọ́n kájú ká lọ omi ló sọ̀gá iná làbú omi right? Àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá lè mímọ̀ agboolé bàbá ìyálà àwọ̀yà wọn ni wọ́n ti repent ni wọ́n ti ronú padà àbí kí ló bá mi sọ. nǹkan wí nìyẹn. ta ló wí. àwọn ìjọba ni. wọn sì jọba wọn yá wọn sòpá wọn nílò operation ọmọ àwọn èèyàn jẹ́rìí lọ́jọ́ Sunday ń bí lọ́jọ́ Sunday tó kọjá abẹ́ẹ̀kọ́ ni ọmọ yìí wọ́n gba omi ìyanu omi iná lórí àpáta ń bí bàbá àdìgbò ìṣẹ̀lẹ̀ wọ́n jẹ́rìí náà adúpẹ́lẹ́ Ọlọ́run wẹ́ kíní kaba yìí o àwọn mú omi ni o bàtà dẹ̀ mú mi pé inú ti appendix tó jẹ́ pé tó bá ti bẹ́ sí yàn nínú pé ó parí rẹ̀ pé ó ti ń kan ọmọbìnrin títí wọ́n ti ní kí wọ́n lọ sọ́sùn wọ́n lọ sọ́sùn wọ́n ti lọ yà wọ́n ti pé appendix ni tó jẹ́ pé ó máa wá suppression wọn ní owó tán fẹ́ lọ fi suppression ọba mú ọmọbìnrin yẹn wá sí ibi bí o tiẹ̀ mọ̀ ọ̀rẹ́ fún ní omi ìyanu ọba dẹ̀ dọ̀rọ̀ ẹ̀rí mo béèrè wípé ṣé inú yẹn tó ń dùn ọmọ ó ní appendix ti lọ ìyẹn bẹ́ẹ̀ yẹn nìyẹn gbogbo ìyẹn lè rí yẹn ọ̀rẹ́ ó yẹ ká suppressor fún wọn suppressor fún bẹ́ẹ̀ni so ìyẹn lọ eléyìí tó ń sọ nípa ẹ̀ báyìí àwọn wo lórí ọdún mélòó ni wọ́n lò nínú àtìmọ́lé ti àwọn àmì àbí ti ọlọ́pàá ìwàsíwò èèyàn mélòó ni wọ́n ti ti ọwọ́ wọn bọ́ ẹ̀mí mélòó ni wọ́n ti pa owó tí wọ́n gbà níbo ni wọ́n ti fi ń ra ìbọn ìgbà wo ni wọ́n repent ọjọ́ wo ni wọ́n pa ọjọ́ wo ni ta ló sọ pé ìròyìn padà ti dé bá wọn. kò yé wa o. eléyìí tí ó wà iṣẹ́ àní Ọlọ́run sọ fún mi wípé UN máa bá wa dá sí i wọ́n ti kó àwọn onílala ẹ̀ ń sọ fún wa ní ti pé wọ́n ti kó àwọn onílala lọ sí Ìbàdàn wọ́n kó àwọn onílala wá sí Èkó wọ́n kó àwọn onílala lọ sí Èkìtì wọ́n kó àwọn onílala lọ sí Ọ̀ṣun wọ́n kó àwọn onílala wọ́n kó wọn lọ sí Ondo State wọ́n kó àwọn onílala wọ́n kó wọn lọ sí Èkìtì wọ́n kó àwọn onílala wọ́n kó wọn lọ sí Kogi ìrọ̀lẹ́ ń pa ẹ̀ lè jẹ́ ẹ ti mọ̀fọ́ wo ayò tẹ́ ẹ ta ọ̀bìn ló já sí gbogbo pẹ́tọ́ ló máa rádànù gbogbo àwọn onílala yẹn ló máa rádànù nílẹ̀ Yorùbá irọ́ ni orí ni gbogbo ní ilé ni wọ́n dàbí pé ọkọ nìyẹn jó ní fún yín èrè ní pẹ́ pẹ́yẹ yóò fomi ṣe come on èrè ní pẹ́ pẹ́yẹ yóò fomi ṣe èrè ní pẹ́ pẹ́yẹ yóò fomi ṣe èrè ní pẹ́ pẹ́yẹ yóò fomi ṣe omi ò lè gbẹ́yẹ débì kan ẹ máa gbọ́ omi ò lè gbẹ́yẹ débì kan láéláé èrè ní pẹ́ pẹ́yẹ kódà kan tó kóyè tó ju onílala wá síbí lọ ẹ̀rù ọba ilẹ̀ Yorùbá nation máa dìde ó máa dìde o ó dẹ̀ jẹ́ gbà tí gbogbo èèyàn bá sọ wípé kò sí kankan mọ́ torí pé ẹni pé ó ti sú àwọn ènìyàn ilẹ̀ ò kì í súlẹ̀ hello ṣé ilẹ̀ súlẹ̀ rí ni. irọ́ ilẹ̀ ìṣúra wọn láyé. àbó gbọ́ wípé wọ́n níjọ́ ní níbi kan nílùú kan sánmọ̀ wá jábọ́ láyé. Yorùbá nation ti dé.
ẹ jẹ́ ká lọ máa wo bó ṣe lọ bẹ́ẹ̀ yẹn yóò bá ń sọ ti dé yóò sì dára fún wa ayé wa ó tó o kò dẹ̀ ní dojúrú gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ nírètí wípé ìtura tí ẹ jẹ́ kó dé ilẹ̀ Yorùbá wípé ẹ fẹ́ kúrò níbi tó jẹ́ pé ẹ wà níbi tó jẹ́ pé wọ́n ti ń rìn ìyín mọ́lẹ̀ ẹlẹ́dàá yín yóò gbèjà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tó jẹ́ pé kò yẹ kí wọ́n kú sí ilẹ̀ àjèjì tó jẹ́ pé wọ́n kú sí ilẹ̀ àjèjì wọ́n ti darúgbó wọ́n fẹ́ wálé òrùgbẹ́ ilé gbẹ gbogbo àwọn ènìyàn wá káàkiri ẹlòmíì sọ pé jẹ́ sáré dé ogún ọdún ti dé jẹ́ sáré jáde dé ọgbọ̀n ọdún ti dé báwọn bẹ́ẹ̀ jẹ́ sáré jáde dé ọkọ ẹlòmíì ti kú síbẹ̀ tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ wọ́n ní wípé àwọn kan rìpẹ́ǹtì ojú wọn náà ṣe rìpẹ́ǹtì wọ́n kọ rìpẹ́ǹtì sí ọkàn wọn wọ́n kó wọn papọ̀ báyìí wá ní pé ẹ lè fi wọ́n run wá ogun òkó Yorùbá lọ rí ó ṣe é wọ̀ kò ṣeé ṣe. tó ń bọ́ ní wọ́n rìpẹ́ǹtì sí ọgbọ́n àti ètè tó ń dá kò lè jẹ́ ayọ̀ wọn ti ta ọ̀mì bẹ́ẹ̀ ni ó ṣe rí. ní ọdọọdún ẹ máa ń ṣe àwọn àjọ̀dún kan èyí tí gbogbo èèyàn máa ń ní àǹfààní àti kópa tó sì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ dákun ìbéèrè ọ̀hún ni pé nígbà wo ni ti ọdún 2026 yóò wáyé àti kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ lásìkò yìí ní ṣókí. àjọ̀dún ò ní filé yín sílẹ̀ o. àmín. orí tébù tẹ́ ti ń jẹ àjọ̀dún ò ní kó ń bẹ̀. àmín. ibi tẹ́ ti ń wọṣọ àjọ̀dún ò ní kó ń bẹ̀. àmín Jésù. ibi tẹ́ ti ń wọ àjọ̀dún ò ní kó ń bẹ̀. àmín. ó sọ tẹ́lẹ̀ bí wòlíì Ọlọ́run alààyè láàrin ẹ̀yin àtọmọ àtọkọ àti gbogbo tẹ́ ẹ ní báwọ́tá àjọ̀dún ò ní fi yín lẹ̀. àmín Jésù. Ọlọ́run àjọ̀dún ó máa dùn yín nínú ni. àmín. mo pe áńgẹ́lì àjọ̀dún ti sọ̀kalẹ̀ sórí òkè Sèmé ń bí nílùú Èkó ń bí ti ọdún yìí Ọlọ́run sọ fún wa pé àrà ọ̀tọ̀ ni àkórí àjọ̀dún tọdún yìí ni pé mo mọ̀ pé Olúwa yóò ṣe tèmi náà nínú ọdún yìí kó tó parí pé sọdún tó ń bọ̀ àjọ̀dún ọ̀sẹ̀ kan la máa fi ń ṣe àjọ̀dún lórí òkè yìí àti jíjẹ mímu gbogbo ẹ̀ pátá ọ̀sẹ̀ kan ni àwọn ọmọ Ọlọ́run máa ń fún wa ní màlúù pé dáàdì ẹ fi ṣe àjọ̀dún so ṣùgbọ́n ní ọjọ́ mẹ́ta tó máa gbẹ̀yìn oṣù karùn-ún ni àjọ̀dún yẹn ló máa wáyé àwọn áńgẹ́lì àjọ̀dún ti sọ̀kalẹ̀ báyìí torí àwọn ọ̀rọ̀ ìdìbò tá à ń gbọ́ gan ó fi yé wa wípé àwọn áńgẹ́lì àjọ̀dún sọ̀kalẹ̀ ní àwọn tó gba omi agbára àwọn tó gba omi iná ní ọjọ́jọ́ Sunday kan àwọn ọmọ yẹn máa ń gbomi iná níbí ẹ̀rí lóríṣiríṣi ni ẹni tí ò ríṣe bẹ̀rẹ̀ sí ríṣe ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí níṣẹ́ lọ́wọ́ mo ní pé ṣe ti rí áńgẹ́lì àjọ̀dún sọ̀kalẹ̀ so appendix ó dédé disappear ní omi ìyanu àwọn míì tẹ̀tún gba mọ́ntù so àwọn míì gba òróró àwọn míì tún gba oyin torí pé àjọ̀dún ti dé láàrin oṣù karùn-ún yẹn bàtí ó bá kù ọ̀sẹ̀ kan tó máa parí láti ọjọ́ Monday yẹn láti Monday on the 25 títí di on the 31 ṣùgbọ́n ọjọ́ mẹ́ta tó máa parí oṣù yẹn a máa wà gbogbo wa máa wà níbí a ò lọ síbi kankan inú náà ni praise night máa wà àwọn choir lẹ́yìn after praise night Saturday gbogbo ẹ̀ wá ká máa ṣayẹyẹ àjọ̀dún lọ ṣùgbọ́n àṣekágbá rẹ̀ ní ọjọ́ Sunday tó gbẹ̀yìn oṣù karùn-ún tó jẹ́ on the 31st ìyẹn ọgbọ̀njọ́ àti kan tó jẹ́ pé ó parí rẹ̀ bọ̀tẹ̀ èyí tó ṣe Jímọ̀ olóyin yẹn ní Jímọ̀ tó gbẹ̀yìn oṣù àwa máa wà nínú àdúrà ọlọ́jọ́ mẹ́ta yẹn tá a máa gbàdúrà pé mo mọ̀ wípé Olúwa yóò ṣe tèmi báyìí Olúwa tún ayé mi tò gbogbo èèyàn lónìí fẹ́ àtúntò nínú gbogbo ọ̀nà rẹ̀ pàwátá so a dẹ̀ ń pe gbogbo àwọn onídídùn ọlọ́rẹ àwọn ọmọ Ọlọ́run ní àgbáyé torí pé kò sí ni kó bá fi sílẹ̀ fún Ọlọ́run pè mí wàá rí padà ní ìlọ́po ó dẹ̀ máa dè Ọlọ́run àwọn gbogbo àwọn èèyàn tó ń gbìn sínú ọgbà àjàrà ilé ara ń tù wọn ní ara ò ní wọn mọ́ àtàwọn tó wà lókèèrè ní àtàwọn tó wà nílùú ni wọ́n gbìn sí inú ọgbà yìí wọ́n gbìn nípa nǹkan tó jẹ́ pé wọ́n ní ẹlòmíà ní pé ká gbélé ẹlòmíì tẹ máa gbé odidi báàgì ẹ̀wà á gbé wá ẹni tó dẹ̀ gbé báàgì ẹ̀wà náà wá náà àwọn ọmọ Ọlọ́run mi náà sọ pé àwọn ò fẹ́ káwọn yẹn jẹ lásán owó pálí ẹja rèé màálù wọ́n gbé wá fún wa so kábà tó sọ pé a fẹ́ ṣàjọ̀dún mo mọ̀ pé Ọlọ́run àjọ̀dún yóò dùn gbogbo wa nínú papọ̀ lórúkọ Jésù à ń retí gbogbo àwọn èèyàn lápè
ní oṣù karùn-ún. oṣù karùn-ún. a máa ṣe ayẹyẹ pé fún ìjọ yìí tá a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn tí Ọlọ́run ń gbàlà àti àwọn tó jẹ́ pé ó ń ní ìtúsílẹ̀, àwọn tó jẹ́ pé wọ́n mu gbó, wọ́n mu gbogbo gbòógì olóró oríṣiríṣi burúkú, pé Ọlọ́run tú wọn sílẹ̀. So a máa ń ṣe àjọ̀dún yẹn níbí, àti àwọn tó jẹ́ pé wọ́n ní àìsàn ọpọlọ tí Ọlọ́run wò wọ́n sàn. So àti tó ní ọmọ tó jẹ́ pé ó jẹ́rìí àníyàn lọ just like that, wọn àlówó tó ń fẹ́ fi sọ operation, so àti cancer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ọlọ́run wò wọ́n sàn lórí òkè yìí. ọ̀dà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ọ̀rọ̀ lẹ tún gbọ́ lẹ́nu bàbá yìí, Prophet J.A. Ògúndélé, lórí àjọ̀dún tí ìjọ tó máa ń ṣe ní ọdọọdún, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń wá síbẹ̀ lọ́dọọdún tí wọ́n ti ń dúpẹ́. A gbọ́ pé àwọn kọ̀ọ̀kan àwọn èèyàn tó ti ń wá, kò sí ọ̀pọ̀lọpọ̀ tó o bá wá lọ́dún yìí wà á fẹ́ wá lọ́dún tó ń bọ̀. Bó o bá wá nítorí nǹkan kan, wà á wá nítorí láti wá jẹ́rìí ohun tí Ọlọ́run ṣe fún ọ láàrin ọdún kan. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wọn nípa pípẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá, bóyá wo ni o nǹkan pé tó bàbá kí lẹ nílò, kí lẹ fẹ́, kí ni ká ṣe, kí wọn ó sì dá yín lóhùn. Ẹni bá sì gbìn ó di dandan kó kórè lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ má jà gbàgbé ọjọ́ ọ̀sẹ̀ tó parí nínú oṣù karùn-ún, ìyẹn ni látọjọ́ Monday 25 títí di Sunday 31st, òun ni ìpàdé yìí ó wáyé. Àní láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn, ọjọ́ Friday, Saturday àti Sunday, inú ìjọ ni gbogbo ènìyàn wà. Ọjọ́ Sunday là á ṣe àṣekágbá tí gbogbo èèyàn tí ó sì wà níbẹ̀ pẹ̀lú wẹ̀jẹwẹ̀mu lọ́tùn lósìn. Ìwọ náà darapọ̀ mọ́ wa, ó sì dá mi lójú pé Ọlọ́run wa yóò ṣe ọ́ ní rere. Ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Prophet J.A. Ògúndélé lórí ohunkóhun tó bá ro yín lójú. Ẹ ṣé. Ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìṣẹ́jú díẹ̀ tẹ́ wà pẹ̀lú wa. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu wòlíì àgbáyé ni J.A. Ògúndélé ti ìjọ Recreation World Apostolic Church tí wọ́n kalẹ̀ sí ìlú Èkó gidigba, káàkiri àgbáyé lẹ́sìn tí mọ̀ wọ́n. Bí mo ṣe ń sọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń wò lójú ìran yín yìí. Ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá fún kíni pé ẹ fẹ́ gbàdúrà ni o, ẹ ń fẹ́ ìtọ́ni ni o, ẹ fẹ́ àṣẹ wòlíì léyìí tó dájú tí ò ládàlú. Prophet J.A. Ògúndélé òun ni kẹ́ ẹ kàn sí. Abẹ́fẹ́ dá sí bí wọ́n ṣe ń ṣe ìtọ́jú àwọn opó aláìlọ́mọ bàbá aláìlọ́mọ àtẹni ọlọ́mọ, opó ayé ni àti èyí tó jókòó ọ̀run, gbogbo wọn lẹ́yìn fẹ́ dá sí, ẹ pè wọ́n bákan náà. Tàbí kẹ́ ju owó kẹ́ kúkú jù ú. Ẹlòmíín máa sọ pé ohun tọ́wọ́ ọ̀tún ẹ bá ṣe kò yẹ kọ́wọ́ òsì wọn mọ̀, ẹ̀yin ẹ ju owó sínú ẹ̀, òun àdúrà ó sì bá yín. Bàbá sì gbogbo ìgbà ni bàbá máa fi àdúrà ránṣẹ́ tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ohunkóhun tó bá ti ní kẹ́ ẹ ṣe, òun ni kẹ́ ẹ ṣe, bí èmi ṣe máa ń sọ. Títí ìgbà míì tá a tún máa bá bàbá wa pàdé, wòlíì àgbáyé ni J.A. Ògúndélé. Àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín. Ẹ rí i pé ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó lọ fáà, yóò sì dára fún wa. Ìwọ náà lè wá gba omi ìyanu àtàwọn nǹkan oríṣiríṣi láti ọ̀dọ̀ bàbá. Àwa náà ti gba tiwa, ẹ̀rí tá à ń dán, tá à ń yọ̀. Àwa ò fẹ́ jẹ́ anìkànjọpọ́n, la ṣe ń pè ọ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Prophet J.A. Ògúndélé. Ǹjẹ́ títí ìgbà míì tẹ́ tún láǹfààní àti máa bá wọn pàdé lórí ìkànnì yìí. Ó dàbọ̀.